أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على من أسند ربه اسمه إلى اسمه في الأولى وهو شفيع المشفع في الأخرى وعلى آله وأصحابه ومن تبع سنته إلى يوم يرث الله الأرض ومن عليها وأنت خير الوارثين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Akí gbogbo ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ipe ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run oore àjẹǹjẹ tán Ọlọ́run kó máa bọ́ kálukú wa gbé. Eléyìí ni àlàyé ṣókí nípa ọ̀rọ̀ protest. Kí ni ń jẹ́ protest? Àwọn Lárúbáwá máa pè ní ashakwa, wọ́n á sì tún máa pè ní al-i'tiradat, wọ́n á sì tún máa pè ní al-mudaharat. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá a wí ìtumọ̀ kan náà ni, torí protest náà ni. Kí la wá ń pè bẹ́ẹ̀? Ẹ mọ̀ rí pé àwọn ọ̀rọ̀ kan ń lọ, àwọn àfáà kan ní haramu ni, àwọn àfáà kan ní bídíà ni, àwọn àfáà kan ní kọ́lá bó bá ṣe é wọ́n fẹ́ lè sọ pé yìí ó wọ̀ná. Àwa wò pé kí ni ń jẹ́ protest? Ṣé Islam faramọ́? Àbí irú nǹkan bẹ́ẹ̀ tiẹ̀ ti ṣẹlẹ̀ rí nínú Islam láwọn zamani tó ti kọjá? Ǹjẹ́ ó wà rí? Báwo làwọn tó wà ń gbà yẹn báwo náà ṣe address ẹ̀? Kìí ṣàṣe gbogbo nǹkan ni àwọn tí wọ́n wà ń gbà òun, kìí ṣe gbogbo nǹkan ni wọ́n rí ṣe. In tá wọ́n ń pè ní protest, tá ń pè ní mudaharat, tàbí ká pè ní ashakwa awil i'tiradat, in tá ń pè bẹ́ẹ̀ òun náà ni iya ta'birun rasmi an adami ridha. Òun náà ni nǹkan kan tó já sí wípé ní ojú rí tọkàn kọ̀, àwọn nǹkan kan tétí máa gbọ́ tínú máa bàjẹ́, àwọn nǹkan kan tí máa ṣẹlẹ̀ tó jẹ́ pé kò sí bá a ti lè sọ pé àfẹ́ àfi ká jáde lọ́pọ̀ yanturu ká wá sọ fún àwọn tí wọ́n wà nídìí nǹkan náà tí wọ́n ń ṣe tí ò dáa, ká wá sọ pé n tẹ́ ń ṣe yìí kò dáa. Wọn ò sì lè gbọ́ pẹ̀lú ká jòkó nulẹ̀, wọn ò lè gbọ́ pẹ̀lú ká jòkó mọ́sálásí, wọn ò lè gbọ́ pẹ̀lú ká jòkó ń chọ́ọ̀chì ká máa sọ, àfi ká jáde síta ká jọ pariwo pẹ̀lú bisawtin wahidin, pẹ̀lú ohun kan ká wí pé nǹkan báyìí àfẹ́. N tí wọ́n ń pè ní protest nínú èdè. Àwa nígbà tá a wá sọ̀rọ̀ èdè, kò sí bá a bá sọ̀rọ̀ lógà. N tí wọ́n ń pè ní lógà òun lọ̀rọ̀ alkalam tá a kójọpọ̀ tó wá di ọ̀rọ̀ tó wá jẹ́ kalamu mufidu aw ghayru mufid, tó jẹ́ ọ̀rọ̀ tó ṣàǹfààní àbọ̀rọ̀ tí ó ṣàǹfààní, ọ̀rọ̀ náà là á pè é ìtumọ̀nu. Èyí tí ó wá kàn wá gan òun lẹ̀sìn, òun ni Islam. Kí ni Islam sọ nípa protest? Ǹjẹ́ wọ́n protest rí láyé ànábì? Ǹjẹ́ wọ́n protest rí láyé àwọn sàábì ànábì? Ǹjẹ́ wọ́n protest rí nínú àwọn asiru minal usur tó ti kọjá almadiya? Tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀, báwo náà ṣe address ẹ̀? Ẹ má gbàgbé pa ànábì wa Muhammad sọ ọ́ ń pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi aw bil lisan aw bil qalb wa dhalika min ad'af al iman. Ànábì ní bó bá rí n tójú rẹ̀ rí tọkàn rẹ̀ kọ̀, yí nǹkan náà padà pẹ̀lú kó kọ nǹkan. O lè kọ átíkù sórí social media, o lè kọ átíkù sórí newspaper, o lè kọ átíkù ní ọ̀nà tó o bá mọ̀ páwọn tó o fẹ́ fẹ̀hónú hàn wọ́n fi gbọ́. O lè ṣe bẹ́ẹ̀. Ànábì lẹ́lẹ̀kejì òun ni kó sọ jáde, kó sọ̀rọ̀ sókè. Ànábì sọ bẹ́ẹ̀. Ànábì lẹ́lẹ̀kẹta òun ni kó dákẹ́ kó máa ṣàdúà. Ànábì ní yìí máa wá ṣàdúà ń pé tọ́ Ọlọ́run ọ̀rọ̀ ní làálẹ́ sọ yìí, ká kọ nǹkan òun làárí kọ yìí tọ́, èyí tó kù ni pé ká máa ṣàdúà. Ànábì ní dhalika min ad'afil iman. Hadith sahih. Èyí ń jẹ́ ọ̀rọ̀ ànábì wa Muhammad, èyí tó kàn wá nù. Tá a bá wá mú ọ̀rọ̀ ànábì tán, a wá wo kí làwọn àfáà náà sọ.
kí ni ìdásí àwọn àfáà ẹ̀sìn lórí ọ̀rọ̀ yìí. Àwa rí àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ nípa protest. Inú àwọn àfáà tá a rí tó sọ̀rọ̀ nípa protest òun ni àfáà wa Sheikh Uthaymin, bẹ́ẹ̀ ni àfáà wa Ibn Baz, bẹ́ẹ̀ ni àfáà wa Salih Al-Fawzan, bẹ́ẹ̀ ni àfáà wa Ubaydullah bin Abdullah Al-Jabiri. Gbogbo àwọn tá a dá ọkọ̀ wọn yìí, gbogbo wọ́n sọ̀rọ̀ nípa protest, àmọ́ wọ́n sọ̀rọ̀ láha rẹ̀ gẹ́gẹ́ bí àfáà wa Sheikh Uthaymin, wọ́n sọ̀rọ̀ láha rẹ̀ bí taharimihi. Àwọn sọ pé haramu ni, wọ́n haramu rẹ̀ lọ́dọ̀ wọn. Àfáà wa Uthaymin àwọn sọ pé haramu ni. Ìdí tó fi pè ní haram á sọ. Àfáà wa Ibn Baz àwọn náà sọ pé haramu ni. Ìdí tó fi pè ní haram á sọ. Àfáà wa Salihu Fawzani àwọn náà sọ wípé haramu ni. Ìdí tó fi pè ní haram á sọ aráàwù wọn lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni àfáà wa Ubaydullah bin Abdullah Al-Jabiri àwọn náà sọ pé haramu ni. Ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ á sọ. Àmọ́ wa mú wa lọ́kọ̀ọ̀kan láì nígbà àsìkò, bóyá ọyọ kọ̀ọ̀kan bóyá bí ìṣẹ́jú méjì tọ̀. Ìdí tí wọ́n fi wí bẹ́ẹ̀, wọ́n ní wọ̀kọ́lù gbogbo àwọn àfáà tá a dákọ̀ yìí wọ́n sọ wípé anna mudaharat ká protest, wọ́n ní kulluha dakhilatun ala al-Islam. Wọ́n ní gbogbo ìran protest láyé wọ́n ní kò sí nínú Islam, ó wọnú Islam ni, ó rárí wọ Islam ni, ó wọnú Islam ni. Wọ́n ní kò sí nínú Islam hasili. Àwọn sọ bẹ́ẹ̀. Wọ́n wá ní wọ́n ní falaysat hiya min sharhi Muhammadin sallallahu alayhi wa sallam. Wọ́n ní kò sí nínú òfin tá Nábì ṣe, kò sí nínú òfin tá Nábì wa Muhammad ṣe. wa idha istuhkamat, tó bá wá fẹ́ dájọ́ al-ahwa, tó bá ti jẹ́ ẹjọ́ ọ̀fẹ́ ẹnu ló fẹ́ dá, fa'ala nasu al-ajaib. Òun ni tí ó máa ṣẹlẹ̀ níbi ìfẹ́ ẹnu, ibi ká protest òun, in tí ó máa ṣẹlẹ̀. Àwọn àfáà yìí náà sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀, òun ni a máa rí àwọn nǹkan tí ó máa ṣe wálé mọ̀, àwọn nǹkan tá a expect tí ó máa ṣẹlẹ̀ níbi protest yẹn. Tọ̀ yakulu Uthaymin, àfáà wa Uthaymin àwọn wá sọ wípé innal mudaharat ká protest, wọ́n ní la yufidu bila shakkin bal iya fatihun babin sharri wal fawda fa hadhihi al afwaj rubbama tamurru ala dukkakin wa ala al ashya allati tusraku fatusraku. Àfáà wa Uthaymin àwọn ní ká ṣe protest, àwọn ní kò ṣàǹfààní kankan bẹ́ẹ̀. Wọ́n ní ìdí táwọn fi sọ bẹ́ẹ̀, òun ni kọ́kọ́rọ́ kan, protest òun ni kọ́kọ́rọ́ kan tí máa ṣí gbogbo tí ń jẹ́ lẹ̀kùn aburú. Kọ́kọ́rọ́ tí máa ṣí gbogbo lẹ̀kùn aburú òun làwọn pè ní protest. wal fawda àti awuyewuye, kọ́kàn má balẹ̀, ká máa gbáriwo lọ́tún, káwọn èèyàn máa sáré lọ́tún, ká máa sáré lọ́sì, káwọn tó fẹ́ lọ bí iṣẹ́ kán má ráyè lọ bí iṣẹ́, káwọn tó fẹ́ dúró nílé kán má kẹ́mi wọ́n má balẹ̀ nínú ilé. Àwọn ní ntí protest máa bínú. fàádì àfùwáj rubbama tamurru ala dukkakin. Wọ́n ní eléyìí yóò wá máa fà á ẹni tó ti lọ́kàn pé òun fẹ́ jalè tẹ́lẹ̀, ṣọ́ọ̀bù yìí ó wù ú kóun jalè ń bẹ̀. Ńgbà tí protest wá dé, ó wá lo opportunity yẹn láti lọ ṣàkọlù sí ṣọ́ọ̀pù tí ń bẹ lọ́kàn rẹ̀ pé òun fẹ́ jà wọ́n lólè. Ó wá wọ ọbẹ̀ lọ, ó lọ jí nǹkan wọn. Àfáà ní tí protest máa ń bínú. wa ala al-ashya allati tusraku fatusrik wa rubbama yakunu fiha ikhtilatu bayna ash-shabab wal-kahl. Ó ní tí protest tó máa bí òun ní àgbàlagbà tí wọ́n ti ń wọ bí 50 àtàwọn tó jù bẹ́ẹ̀ lọ àtàwọn tí ò tó bẹ́ẹ̀
àtàwọn ọmọ kéékèèké yóò wá jẹ́ kí gbogbo wọn papọ̀, àti ẹni tó ní làákàyè àtẹni tí ò ní làákàyè, ó ń kálukú papọ̀ lórí pé àwọn fẹ́ ṣe protest. Ìwà papọ̀ bẹ́ẹ̀ kò sí tí máa bí, yóò bí wàhálà. àfáwà Uthaymin àwọn ni wọ́n ń sọ ọ̀rọ̀ yìí. wọ́n ní wa yakunu fiha nisa'un ahyanan fa iya munkarun wala khayra fiha. àfáwà Uthaymin wọ́n ní tó máa jẹ́ kí obìnrin jáde kúrò ńlé, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Ọlọ́run pọ́n obìnrin lé. Islam ò fi àyè gba kóbìnrin máa jáde níjáde tí ò dáa. Obìnrin yóò fún obìnrin ní opportunity láti jáde láti máa sọ̀rọ̀. Ìsọ̀rọ̀ obìnrin láàrin ìta nínú Islam nǹkan tá a kọ̀ ni, haramu ni, kò dáa. wa amma idha la yumkinu al-husula ala al-haqqi illa bil-mudaharat fala ittisala illa bihi fala bas walakin haramun. Ó ní tó bá wá jà fáwọn Uthaymin, wọ́n ní tó bá wá já sí wípé ní ìta fẹ́ lọ́dọ̀ ìjọba ò lè ṣe, ìjọba ò sì ní gbọ́, ìjọba ò sì ní mọ̀ pa ń sọ̀rọ̀, àyàfi kó já sí wípé ní àpọ̀lọpọ̀ yanturu ajáde síta. Ìjáde síta wa òun ni wọ́n fi gbọ́ ń tà ń wí, ni wọ́n fi ṣe tí ìlú fẹ́, ni wọn ò fi ní pààyàn pàkúpamọ́, ni wọn ọlọ́pàá ò fi ní sí ipò tíjọba fún wọn lù. Gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba náà ó fi mọ̀ hádù wọn lórí ipò tí wọ́n wà. Tó bá pé náà ni ó jẹ́ kó ń kálukú mọ̀ wọn rẹ̀, ni ó sì jẹ́ kíjọba ṣe ń tí ìlú fẹ́, àfáà ní kò sábúrú ń bẹ, àmọ́ o haramu ni. àfáà wa Uthaymin àwọn sọ bẹ́ẹ̀ tọ̀, àwọn sọ bẹ́ẹ̀ tọ̀. àfáà wa ìmí àwọn náà tún sọ, wọ́n ní nǹkan tí mudaharat ká protest, nǹkan tí máa bí, wọ́n ní àkọ́kọ́ ńbẹ̀ yóò máa bí asabu wa shatimu, yóò máa bí ká búra ẹni, ká sì búra ẹni, ká pèèyàn lólórí ibú, ká pèèyàn ní wèrè, ká pèèyàn lólè, ká pèèyàn ní gbogbo nta tí protest máa bí tán máa kọ̀ òun. Ìmọ̀ ṣe bẹ́ẹ̀ nínú Islam, ká búyàn, ká gbéyàn sórí social media, ká máa dákọ rẹ̀, ká máa sọ pé ẹni báyìí ṣe báyìí, ẹni báyìí ṣe báyìí, nínú Islam haramu ni, kò dáa. Nítorí bẹ́ẹ̀ làwọn fi sọ pé haramu ni, ká má dé díẹ̀. wal isti'malu kalimatu al-badhiyya, àwọn gbólóhùn tí tẹ́tí máa gbọ́ tó ní bí ká pèèyàn lọ́ máa lè, bí ká pèèyàn ń wèrè, bí ká máa pèèyàn lólè, bí ká sì máa pèèyàn lórúkọ tí è ṣe tiẹ̀. Gbogbo orú nǹkan báwọn Islam ò fẹ́, nítorí pé bó bá ṣẹlẹ̀ tán Ọlọ́run ló mẹni tí ó kàn. Ní Islam fi ní ká bẹ̀rù fìtínà tó jẹ́ pé ńgbà tó bá ṣẹlẹ̀ tán ẹni tí ó kàn ò ní mọ̀, ó lè kàn ẹni tí ó kàn àbí kó kàn wọ́n gan. Islam fi ní ká paná rẹ̀ káfẹ̀ kan má ṣe. Islam sọ, àfáà wa Uthaymin àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ tọ̀. wọ́n ní wa laysa min sifatil mu'min al-muttaqin, ká sì wá máa pariwo, ká máa búra ẹni, ká máa ṣépèlé rẹ ni, ká máa pèrè ẹni wèrè, ká máa pèrè ẹni ní gbogbo àwọn ọkọ̀ burúkú, kò é ṣe nínú àwọn ìròyìn tán fi ròyìn olùbẹ̀rù Ọlọ́run. Torí pé wa man yattaqillah yaj'al lahu makhraja, ẹni tó bá bẹ̀rù Ọlọ́run gbogbo tí ń jẹ́ ìṣòro láyé Ọlọ́run máa bá kílẹ̀ rẹ̀. Kò sínú wà bẹ̀rù Ọlọ́run làwọn fi sọ bẹ́ẹ̀. Ká búra ẹni, ká ṣépè fúnra ẹni, ká pèrè ẹni lóko tí ò da, èébú tí è ṣe tẹni ká lẹ̀ mọ́, ẹni tí ń rìn dáadáa kó sọ pé ó mùkún, ẹni tí ń lọ tiẹ̀ jẹ́jẹ́ kó sọ pé ń wọ́sẹ̀ ńlẹ̀. Gbogbo orú nǹkan báwọn Islam fẹ́. Òun làwọn àfáà kan fi sọ pé káfẹ̀ kan má ṣe, gẹ́gẹ́ bí àwọn àfáà tá a ti kà sí iwájú òun. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ní kò da òun ni hamulu sha'arati mukhalafatin lil Islam. Òun ni ká gbé àwọn àsíá kan lọ́wọ́, àwọn pátákó, ká wá kọ àwọn nǹkan tó burú síbẹ̀, tó jẹ́ pé ńgbà tí protest bá tán àwọn ń tá a kọ òun, tá a gbé lọ́wọ́ òun, tá a fi ń hayé òun, èyí òun ò ní tán, àwọn èèyàn ó ti tọ́jú ẹ̀. li'anna tarikha la yunsa, ìtàn tó ń kálukú ń kọ lọ́wọ́ òun wọn ò ní gbàgbé ẹ o, ayé ó padà sọ máa mọ́ tọ́ láti àyà, bó tilẹ̀ wù kígbà lọ tó ayé ó padà sọ.
ó rí pé àwọn ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́ ayé ò padà tún sọ fún ọ o má sọ̀sọ́kúsọ nítorí ìjọ tá yóò bá sọ pé ṣe bí wọ́n ló sọ eléyìí ó ní nǹkan tí protest máa ń bínú. khuruju nisa min al-bayti alladhi khalafa al-qarar, kóbìnrin jáde nulé láì ní gbàṣẹ lọ́wọ́ àwọn tó yẹ kó gbàṣẹ, kíyàwó ilé náà jáde nílé kó lóun náà lọ bí protest. àwọn nǹkan yìí ní máa wọnú protest tí Islam ò sì faramọ́ làwọn àfáà tán haramọ́ rẹ̀ náà fi sọ pé haramu ni. tọ́ èyí tí wọ́n wí nù. so àwọn nǹkan míì tí wọ́n tún sọ òun ni tadyi'u salawatu mutlaqan aw fi jama'a, ká mọ kéèyàn bá ń protest lọ́wọ́ ìmọ̀ kọ dí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sẹ́ni tẹ́sí òdò la tẹ́lẹ̀ tí wọ́n pè kó tó wá kírun. so òun ni ó wàá sọ pé wọ́n sọ fún un pé àsìkò òrùn tó níbi protest ni ó wàá sọ pé òun fẹ́ kí n lẹ́yìn bébí bá ń pa kó jẹun kò ní mọ̀run kò ní kírun. bẹ́ẹ̀ sì làwọn tí wọ́n èé kírun náà tí wọ́n lọ chọ́ọ̀chì àwọn náà ò ní sọ pé ẹja rántí ká lọ chọ́ọ̀chì ká lọ sin lọ́hùn, wọn ò ní sọ bẹ́ẹ̀. ìwà má ṣe bẹ́ẹ̀ ká ra ìwọ̀ Ọlọ́run láre níbi protest tá a bá ń ṣe haramu ni kò dáa. làfáà wa Uthaymin àwọn fi sọ pé protest yẹn o nǹkan tí ò dáa ni. وصرح علامة القرضاوي وحاتم بن عارف العوني على إباعتها. àwọn àfáà wa Muhammad Yusuf al-Qardawi àti àfáà wa Hatim bun Arif al-Auni àwọn sọ wípé ká protest wọ́n ní kò sábúrú ń bẹ̀. àwọn náà fẹ́ mú àlàyé tí wọ́n wá ẹ̀wò báwọn àfáà ìmọ̀ sọ̀rọ̀ báwọn àfáà ti ń sọ̀rọ̀ yìí kábà kan sọ pé kò dáa Ànábì kọ́ ló sọ o. wọ́n mú wá pẹ̀lú ráàyè wọn àrà ulama anil mudaharat, òun kálukú wọn mú wá pẹ̀lú ráàyè wọn àti mọ̀tọ́lọ̀ ń fún wọn lórí protest ni kì í ṣe pọ́lọ̀ ló ní ọ̀dà kì í ṣe pé Ànábì ló ní ọ̀dà. nítorí pé ó ṣẹlẹ̀ láyé Sayyidina Umar tí Sayyidina Umar sọ pé òun tóun bá ṣàbúrú ẹ pè òun ṣàkíyèsí tọkùnrin kan dìde tó sọ wípé ní pé ọ ṣàkíyèsí lásán yìí dà Ànábì láàmú lọ́wọ́ tí mo fi gé ẹni tí ò bá ṣe dáadáa láàmú fi léwọ Umaru káàkiri. Umaru sì yọ́nú sí olóríire ó gbọ́dọ̀ yọ́nú sí protest nítorí pé protest ní máa tún ọ̀pọ̀lọpọ̀ ìlú ṣe, ní máa tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pamọ́ tí adájọ́ àbí pírẹsidẹ́ǹtì àbí gọ́vnà àbáwọn tán ń ṣèjọba lé wa lórí tí wọ́n mọ̀ ìmọ̀ jẹ́ kí wọ́n mọ̀ ni. àríyìn nínú in tó ti ṣẹlẹ̀ síwájú láàrin Sayyidina Umaru àtọkùnrin kan tó sọ bẹ́ẹ̀ fún Sayyidina Umaru radiyallahu ta'ala anhu. tọ́ afáwa Qardawi àti afáwa Hatim bun al-Arif al-Auni àwọn sọ pé ká protest kò sábúrú ń bẹ̀. wa qala Hatim bun Hatim al-Arif al-Auni ó ní inna minal mudaharat afáà ní ká protest ó ní ń bẹ nínú ká protest ma aslaha wa nafa'a wa afada. ntí máa tó nǹkan ṣe bàbá protest bó ní àwọn ìjọba ó ti mọ̀ pé àwọn kan ń bẹ tí wọ́n ń jẹ́ SARS tí wọ́n máa gba fóònù tí wọ́n sì tún pa àwọn èèyàn, tí wọ́n máa gbowó tí wọ́n sì tún ṣàbúrú fáwọn èèyàn. bó ni wọ́n ti mọ̀ protest ló jẹ́ kí wọ́n mọ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì èjì rẹ̀ ti ju Nàìjíríà gan lọ kò mọ tí ń ṣẹlẹ̀ mọ́ àmọ́ bí protest ni yóò ti wá mọ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ bí ò bá gbọ́ kùkù òjò tètè rẹ̀ bá di yóò sàárí náà wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀. àfáà ní ntí protest máa ń bínú ìmọ̀ bí ntí máa túlù ṣe ìsì máa bí ntí máa ṣèlú láǹfààní ìtún wa máa bí káwọn ọmọ wa máa ṣẹ̀rú lọ́la. ọ̀nà ntí protest máa ń bínú àfáà wa Hatim bun Arif al-Auni àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. tọ́ wọ́n tún wá sọ pé wa minha ma huwa khilafun dhalika fala yasihhu iddi'ahu anna waqi'aha yadullu ala tahrimiha. so kí àwọn nǹkan míì tó bá wá sáwọ̀ protest nínú ìjọba náà bó tilẹ̀ wù kí ìjọba dá tó àwọn dàkílù náà wà ń bẹ̀ àwọn tí ò dá wà nínú ìjọba. kí ló dé tẹ́ fi sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba lẹ́wàá kó lọ bìkan kẹ́ ẹ lọ bọ́ǹbù ara yín kí gbogbo yín kú torí pé àwọn kan dá. inú protest náà ẹ rí àwọn dàkíl
táwọn náà ò da nínú protest kò wá mì ní pé kẹ́ ẹ wá gbébọn kẹ́ ẹ lọ pa gbogbo àwọn tí ń ṣé gbogbo wọn ni wọn ò da ni. ǹjẹ́ wọ́n lè gbà ìwọ tó ń pàṣẹ lọ́wọ́ ó lè gbà kó jẹ́ pọ́mọ rẹ̀ wà nù àwọn protesters yìí kó wá jẹ́ pọ́mọ rẹ̀ wà nù àwọn tí wọ́n pa. sínú rí ó dùn inú rí ò ní dùn tó bá ti wá rí bẹ́ẹ̀ ìtàn bá ń wí tí wọ́n ń pè fún pé kò da àwọn òun ní kẹ́ ẹ gbìyànjú bẹ́ẹ̀ ṣe ṣàtúnṣe ẹ̀ pípa kọ́ ló kàn ìṣàbùrú kọ́ ló kàn ìmọ̀ lísítì sí wọn kọ́ ló kàn. àfàwà Atim bùn Arif Al-Awni àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn sọ pé ojú táwọn fi wò ó nù. waqala Sheikh Muhammad Yusuf Al-Qaradawi àfàwà Muhammad Yusuf Al-Qaradawi àwọn sọ pé anna al-bid'ata mamnu'atan la yakunu في العادات والمعاملات إنما هي خاصة بالشعائر التعبدية. àfáà Yusuf Qaradawi àwọn sọ pé bídíà tẹ́ ń pariwo pé eléyìí ọ̀dà eléyìí haramu ni tó jẹ́ nǹkan tá a kọ̀ wọ́n ní kò sí nínú tó bá yẹ kọ́ mọ́ ṣe fóbi ẹ̀. Ọlọ́run sọ pé la taqul lahuma uffin káwá rí súnà kan àbí ká wá rí ọ̀rọ̀ àfáà kan kó wá sọ fún ọmọ wípé o gbọ́dọ̀ tàpá sóbì rẹ̀ àbó o gbọ́dọ̀ mọ́ gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu tí èsè póbì rẹ̀ ni o ṣẹbọ kèsè póbì rẹ̀ sọ pé kó wá kúnlẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run àmọ́ àwọn nǹkan tó jẹ́ nǹkan tí òbí ọmọ máa ń ṣe fóbì gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá lápèjúwe a ní àṣà tí ọmọ gbọ́dọ̀ ṣe fóbì ẹ̀ tóbi ó fi mọ̀ wípé ọmọ rẹ̀ lọmọ tí mo bí yìí bí ọmọ kọ́mọ tọ́ kóbi kọ́mọ wá ṣe bẹ́ẹ̀ fóbi ẹ̀ kèyìn wọn àádà ni kèé ṣe ìbáàdà àwọn nǹkan tó bá jẹ́ nǹkan àádà kò sí ń tà ń pè ní haramu ń bẹ́ẹ̀ èyí tó bá jẹ́ ẹbọ lọ́lọ́run láà gbọ́dọ̀ tẹ̀lé wọn ṣe. Ó ní ká wá sọ pé ọmọ kó wá ṣe ẹ̀tọ́ fóbi ẹ̀ bí kó kúnlẹ̀ fóbi ẹ̀ bí kó ṣàpọ́nlé fóbi ẹ̀ gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá àbí àṣà ilé kan ipe bí ọmọ ti gbọ́dọ̀ ṣe fún bàbá ẹ̀ ní ó yàtọ̀ sí ẹ̀sìn irú yíhun kìí ṣe haram àádálẹ̀ yíhun. àfàwà Yusuf Qaradawi àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní innama hiya khassatun bi sha'airi ta'budiyya èyí tá a lè pè ní haram tá a lè pè ní bídíà òun ni tó dá dúró níbi nǹkan ẹ̀sìn bí ká fẹ́ kírun nísìn ká fẹ́ kírun àṣùbà òpó méjì ni kéèyàn wá ní èmi fẹ́ràn Ọlọ́run púpọ̀ ní tèmi fẹ́ ṣe ni pé èmi fẹ́ kí mẹ́rin àbí mo fẹ́ kí mẹ́jọ ara bídíà nù bídíà tó ń munkara òun nù so a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ká sọ pé Ramadan yóò bẹ̀rẹ̀ ní ṣáàrù Ramadan oṣù Ramadan tí gbogbo èèyàn mọ̀ kéèyàn wá sọ pé nítorí pé mi fẹ́ràn Ọlọ́run mi fẹ́ bẹ̀rẹ̀ Ramadan tèmi láti Zulhijjah àbí mo fẹ́ bẹ̀rẹ̀ Ramadan tèmi láti Rabiul Awwal yín wàá gbà wọnú Ramadan bẹ́ẹ̀ ara o nítorí pé ó ń kálukú ló lẹ́tọ̀ọ́ tá a gbọ́dọ̀ fún kìí ṣe bẹ́ẹ̀ tọ́ àfààní ń tá à ń pè ní bídíà kò papọ̀ mọ́ àádá sì ní kò papọ̀ mọ́ nǹkan tá a fi ń sin lọ́hùn tó so àfàwà ní wa anna taghyir al-munkar al-fahsha ìyí ń tọ́kàn kọ̀ padà àbí ń tá a rí tá a fẹ́ ká yí padà àwọn kan sọ pé àwọn ó ṣe empowerment wọ́n wá ra kẹ̀kẹ́ napep tó pọ̀ wọ́n ra machine tó pọ̀ fáwọn graduate ipe kí wọ́n máa gùn lẹ́yìn ìgbà tí wọ́n graduate tán ìgbà tí wọ́n ò ríṣẹ́ ẹ̀yin náà lẹ́sìn wádìí wọn ò ríṣẹ́ ṣé báwọn ọ̀dọ́ ò ti ríṣẹ́ sáwọn ọmọ tí yín náà ò ríṣẹ́ bẹ́ẹ̀ tọ́ ìwà ara kẹ̀kẹ́ napep fáwọn tí wọ́n ti graduate so ìwọ náà lè ra kẹ̀kẹ́ napep fọ́mọ tiẹ̀ tó mú lọ lú èbó pé kó lọ kàwé so lè ra kẹ̀kẹ́ napep fún kó dé kó máa gùn àbó lè ra ọ̀kadà fọ́mọ rẹ kó dé kó máa gùn àyèmọye graduate ni ó ń ṣe shoemaker ní shoemaker ṣe iṣẹ́ o iṣẹ́ ni àmọ́ kìí ṣe iṣẹ́ tó yẹ kẹ́ni tó ṣe wàhálà kó tó kàwé kìí ṣe iṣẹ́ tó yẹ kó máa ṣe gbogbo àwọn bàbá wa tí wọ́n bá sọ̀tàn
wọ́n láwọn lọ free education àwọn British kan ni wọ́n practice ẹ̀. Kí ló kó free education kó ńlẹ̀ tí gbogbo higher institution wa tí wọ́n tún wá lọ strike 6 months 7 months kò sọ́nà tá a lè fi express àwọn feelings yìí sí government àfi ká protest. Kí ni èló làwọn ASUU ń béèrè, èló làwọn House of Assembly personal money wọn tí wọ́n ń gbà, wardrobe allowance wọn tí wọ́n ń gbà, owó seat allowance wọn tí wọ́n ń gbà, èló làwọn owó yẹn, èló lówó tí wọ́n fún ASUU táwọn ọmọ tọ́la Nàìjíríà ò fi ní bàjẹ́. Àwọn ọmọ student university wọ́n wá wà nílé for like 8-9 months ago, ìjọba ò rí nǹkan kan ṣe sí i. Òun ló fa protest. Kí wọ́n pàdé àwọn ọmọ lójú ọ̀nà kan gba fóònù lọ́wọ́ wọn kan tó pa wọ́n kan tó gba ẹ̀tọ́ wọn kúrò lọ́wọ́ wọn. Òun ló fa protest. Àwọn nǹkan òun lẹ́ go into béèrè kí ló fà á wàá ṣàtúnṣe rẹ̀ tó bá jẹ́ pé ìjọba gidi tó fẹ́ gbọ́rọ̀ wọ́n wàá ṣàtúnṣe ẹ̀. Ibi àtúnṣe yẹn òun ni ó wàá bí ìsìláhù el-mujtama kí ìlú dá káyé dá kí gbogbo nǹkan náà wá dáa. Ẹni tí ìlú bá dáa lọ́wọ́ ẹ̀ táyé bá dáa lọ́wọ́ ẹ̀ òun ni ó wọ àlìjánnà Ọlọ́run ni ó sì rí ọ̀run wọ̀. Ẹni tí ò bá ti wá rọ̀run wọ̀ kó mọ̀ wípé gbogbo ohun tóun ṣe láyé khasira dunya wal akhirah òun tọ̀hún ó ṣòfò láyé ó ṣòfò lọ́run. Kó mọ̀ bá wá rí bẹ́ẹ̀ ìjọba tí wọ́n bá protest fún kó yẹ kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni o. Nítorí pé protest òun ni òjò tún rẹ̀ ṣe, torí pé ìjọba tó bá tún rẹ̀ ṣe tọ́lọ́hun bá gba ìtúnṣe tó tún rẹ̀ ṣe òun yóò tètè rí àánú Ọlọ́run jù yìí tí wọ́n ń protest tó sọ pé ìfẹ́ gbọ́n tí wọ́n ń wí lọ. Tọ́ àwọn kinní yìí òun ni a fẹ́ fi protest tún ṣe. Àfọwọ́ Yusuf Qaradawi àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí. Ó ní walakin ó wá ní ṣùgbọ́n o sawtal jama'ati ìgbé ohùn sókè ní jàmá ká kójọpọ̀ ká ṣe protest pé nǹkan báyìí la fẹ́. Ẹ dí owó àwọn House of Assembly kù, House of Rep ẹ dí owó wọn kù, ẹ fi owó wọn san owó táwọn ASUU ń béèrè. Ẹ dí owó wọn kù, ẹ fowó wọn san owó táwọn ọlọ́pàá ń béèrè kán má gba bribe mọ́, kí wọ́n má yẹ fóònù àwọn èèyàn abnormally wò mọ́ tí ó fi wá mọ́ lead sí fáwọ́dọ́ kí ìlú mọ́ lálàáfíà. Àwọn nǹkan tí wọ́n ń protest lé lórí tó bá pẹ́ àwọn nǹkan òun ni wọ́n ń protest lé lórí tóun wá papọ̀ bẹ́ẹ̀ àfáà ní kò sábúrú níbi protest. Eléyìí lójú tá a fi rí, ojú tí Islam fi wò òun la sọ yìí. Àwọn àfáà kọ̀ọ̀kan ojú tá a fi wò òun la sọ yìí. Bó ti rí nínú ẹ̀sìn àwọn àfáà tán ní ò dáa ní tí wọ́n sọnù, àwọn àfáà tán ló dáa ní táwọn náà sọnù. Kó ń kálukú wa ká wá mú èyí tá a bá fẹ́ mú ń bẹ̀ kọ́lọ̀ kó mọ́sà wọlá alukur'an kó wọlá ìjẹ́ kan ṣoṣo rẹ̀ kọ́lọ̀ mọ́sà bá wa tún ìlú wa ṣe, kó wá tún ẹnì kọ̀ọ̀kan wa náà ṣe. Gbogbo ń tèmi ń ṣe tí wọ́n náà ń ṣe tí ò dáa Ọlọ́run mọ́sà gbà á kù lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó wá bá wa tún gbogbo ìlú wa ṣe, kó bá wa tún ayé ṣe. Ìwọ tó ń tún títì ná, ìwọ tó ń sun mọ́tò ná, ìwọ tó ń ba ọ̀nà jẹ́ tó ń ba gbogbo ohun tí ìjọba ṣe jẹ́, so mọ̀ wípé bó ti lè wù fa inna likulli asifatin sukun, bó ti lè wù kó mi gbóná tó yóò padà tutù o. Ìjọ tó bá wá tutù tán kó o lọ mọ̀ wípé títì tó bàjẹ́ òun president ò ní rìn bẹ́ẹ̀ o, governor ò ní rìn bẹ́ẹ̀ o, wọ́n ní chopper tí wọ́n gùn o, wọ́n ní plane tí wọ́n gùn, wọ́n ní private jet. Ọ̀nà tó bàjẹ́ òun àwa náà lápadà rìn o. Ẹ má jà bà nǹkan jẹ́, ẹ já protest peacefully kó lè jẹ́ àǹfààní kó sì lè jẹ́ oríire fún wa, kó wá jẹ́ ní táwọn ọmọ wo dé bá lọ́la tí ó yọ wọn kò lóko ẹrú, tí wọn ò ní gírádẹ́ẹ̀tì tán ká máa gbọ̀n kádà, tí wọn ò ní gírádẹ́ẹ̀tì tán ká máa tọrọ bára káàkiri. Eléyìí ni ọ̀rọ̀ ṣókí tá a fẹ́ sọ nípa protest pẹ̀lú ògo Ọlọ́run. Apá kejì ó tún ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí lágbára Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.